wọ́n ti tú Portable sílẹ̀ lọ́gbà àtúnṣe tó wà ní Òkè Kúrà nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara lẹ́yìn ìgbà tí gbajúgbajà olórin Fújì ní Saheed Òṣùpá tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní ọba orin kọ̀wé mi ò ṣẹjọ́ mọ́ sí àwọn ọlọ́pàá pé òun ti dáríjì Portable ọmọ Ọlálọ́mí gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ látọ̀dọ̀ agbẹjọ́rò Saheed Òṣùpá amòfin Ọ̀pálékúndé Ahmed Jimoh wọ́n ní Saheed Òṣùpá ló pe agbẹjọ́rò rẹ̀ pé kó kọ̀wé mi ò ṣẹjọ́ mọ́ sí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara kí ó sì jáwọ́ nínú ẹjọ́ náà pátápátá. Ó ní eléyìí wáyé lẹ́yìn tí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn lágboolé orin àti àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì pẹ̀tù sí Saheed Òṣùpá nínú pé kó fọwọ́ wọnú kó jọ kó dákun kó foríjì Portable ọmọ Ọlálọ́mí. Wọ́n ní kó da Portable ọmọ Ọlálọ́mí mọ́mọ́tọ́ bí òun náà ṣe máa ń sọ pé kó fi yèdénú kó foríjì tí Saheed Òṣùpá náà sì pàṣẹ fún àwọn agbẹjọ́rò rẹ̀ láti jáwọ́ nínú ẹjọ́ yìí. Ọ̀kan nínú àwọn tó bá Saheed Òṣùpá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni Ọmọyẹlé Sowore tó ti jẹ́ olùdíje fún ipò ààrẹ orílẹ̀-èdè yìí fún ìgbà díẹ̀ àti ajìjàǹgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn. Sowore ṣàlàyé lórí òpó ayélujára X rẹ̀ tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ pé òun ti bá Saheed Òṣùpá sọ̀rọ̀ lórí ẹjọ́ òun àti Portable ọmọ Ọlálọ́mí tí Saheed Òṣùpá sì ṣàlàyé fún òun pé òun kàn fẹ́ fi ẹjọ́ Portable sun ìjọba ni nítorí pé Portable jẹ́ oníjàgídíjàgan èèyàn tó sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ó ní tí òun ò bá gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí tí òun bá dákẹ́ láì sọ̀rọ̀ ó ṣeé ṣe kí àwọn míì tí Portable ti ṣẹ̀ lo àǹfààní yìí láti ṣe é ní jàǹbá tí àwọn ènìyàn sì máa rò pé òun lọ́wọ́ nínú rẹ̀. Ó ní eléyìí ló fà á tí òun fi tètè fẹjọ́ rẹ̀ sun ìjọba. Nínú àtẹ̀jáde kan tó gbé sórí ìkànnì ayélujára rẹ̀ ní Ọmọyẹlé Sowore ti ní lónìí èmi àti ọba Saheed Òṣùpá ti sọ kúnlẹ̀kúnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà kò ní ẹ̀tọ́ láti dá sí èdè àìyedè tó ṣẹlẹ̀ láàrin ará ìlú tó sì ṣàlàyé fún mi pé bí òun ṣe fi ọlọ́pàá gbé Portable yìí ni láti fi hàn gbogbo èèyàn pé òun ò lọ́wọ́ sí ohunkóhun tó lè ṣe Portable ní jàǹbá tàbí tó lè sọ sínú ewu ṣùgbọ́n ó ní òun mọ̀ pé àwọn ènìyàn lè rí bí òun ṣe fi ọlọ́pàá gbé yìí gẹ́gẹ́ bíi pé èèyàn ń lo ọlọ́pàá láti fọwọ́ agbára jẹni níyà. Lẹ́yìn ọ̀rọ̀ wa ó tún sọ pé òun ti sọ gbogbo ẹ̀sùn tí òun fi kan Portable yìí kalẹ̀ òun sì ti jáwọ́ nínú ẹjọ́ náà tó sọ Portable di èrò ẹ̀wọ̀n ní ìlú Ìlọrin lẹ́yìn ìgbà tó kùnà láti ṣe gbogbo ìlànà bẹ́ẹ̀lì tí ilé ẹjọ́ gbé kalẹ̀ fún un. Lópin ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni Ọmọyẹlé Sowore fi kún un pé ibi tí òun dúró lé kò yí padà pé kí ọlọ́pàá má máa fi àwọn ọ̀ràn orí ayélujára kan ará ìlú mọ́. Ó tún sọ pé wọ́n ti dá Portable sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn ìgbà tí ọba orin Saheed Òṣùpá jáwọ́ nínú ẹjọ́ náà. Ṣùgbọ́n ìwé mi ò ṣẹjọ́ mọ́ tí agbẹjọ́rò Saheed Òṣùpá kọ sí ilé ẹjọ́ kò ṣàìrọ̀ ilé ẹjọ́ láti ṣèkìlọ̀ fún Portable láti jáwọ́ nínú ọ̀rọ̀ tàbí ìwà àti ohunkóhun tó lè ba Saheed Òṣùpá lórúkọ jẹ́. Nínú ìwé náà tí amòfin Ọ̀pálékúndé Ahmed Jimoh kọ ló ti sọ pé ẹni tí òun sojú fún tó jẹ́ olùfẹjọ́sùn ti sọ fún òun pé àwọn èèyàn jàǹkànjàǹkàn lágboolé orin àti àwọn èèyàn pàtàkì láwùjọ ti dá sí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ti bẹ̀bẹ̀ pé kí olùfẹjọ́sùn jáwọ́ nínú ẹ̀sùn tó fi kan olùjẹ́jọ́ náà nítorí àlàáfíà ará ìlú. Nítorí náà à ń béèrè lórúkọ oníbàárà wa pé kí ilé ẹjọ́ paná ọ̀rọ̀ yìí kú pátápátá nítorí pé a ti yanjú ọ̀rọ̀ náà ní tùbínùbí. Síwájú sí i a fẹ́ rọ ilé ẹjọ́ láti gba olùjẹ́jọ́ náà ní ìmọ̀ràn kí ẹ sì kìlọ̀ fún pé kó jáwọ́ nínú gbogbo àtẹ̀jáde ọ̀rọ̀ tàbí gbogbo nǹkan tó lè ba oníbàárà wa tàbí òwò rẹ̀ lórúkọ jẹ́. Bí ẹ ò bá gbàgbé Saheed Okunola tí gbogbo èèyàn mọ̀ sí Saheed Òṣùpá fẹ̀sùn kan Habib Òkìkíọlá Badmus tí a mọ̀ sí Portable pé ó bú òun nínú fídíò oríṣiríṣi tó gbé jáde tó sì ba òun lórúkọ jẹ́ pé òun yọ orin rẹ̀ lórí àwọn ẹ̀ka ayélujára tó máa ń gbé orin jáde tó tún máa ń sanwó fún àwọn olórin ìyẹn Apple Music àti Spotify ní àsìkò tó yẹ kó pa owó wọlé fún òun. Ṣùgbọ́n ní báyìí kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ní orin tí Portable àti àwọn olólùfẹ́ rẹ̀ ń kọ káàkiri báyìí tí àwọn èèyàn ti ń kí Saheed Òṣùpá kú iṣẹ́ ọpọlọ lórí ayélujára. Wọ́n ní àwọn òòró ọ̀rọ̀ yìí lọ sí ibi pé tí aburú kan bá ṣẹlẹ̀ sí Portable lẹ́yìn gbogbo èébú tó ti bú Saheed Òṣùpá yìí pé òun ló máa jẹ́ afurasí àkọ́kọ́. Wọ́n ní ọgbọ́n tí Saheed Òṣùpá dá sí ọ̀rọ̀ yìí gan ló dáa kó tó di pé ọ̀rọ̀ náà máa bá bòmíì yọ. Yeah, I saw a lot of people talking about ní pé bí Saheed Òṣùpá bó ṣe arrest bó ṣe gbé Portable lọ sí court ní pé ìtúdù ní pé ṣèbó ṣáà ti bẹ̀ pé ṣèbí Portable ti bẹ̀ dáadáa ní pé kí ló tó ṣe gbé lọ sí court. Ẹ̀yin yẹn ṣe máa handle gbogbo nǹkan pẹ̀lú sentiment báyìí ẹ ṣe kí n gbọ́ pọlọ yín kalẹ̀ kẹ́ tó máa judge ẹ máa kó máa fi sentiment gbogbo nǹkan òun náà ò jẹ́ kí Nàìjíríà ní progress
pàdé pé gbogbo kéèsì tẹ́ bá ti rí báyìí ẹ máa handle ẹ̀ pẹ̀lú sentiment ni ẹ ṣe kí n lọ́pọlọ báyìí èèyàn ẹ ṣe kí n lọ́pọlọ ok kó má gbé lọ sí court kó kàn dákẹ́ bẹ́ẹ̀ yẹn kẹ́bísì kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹgbẹ́ ẹ máa dúró nǹkan tó sọ sóṣù pàṣá káṣí ọkọ̀ fi gbogbo tó sọ sóṣù pálẹ̀ ok bí o ṣe sọ anything yẹn if anything should happen to Portable ní táìmù tí kinní yẹn ṣẹlẹ̀ even till this moment tí anything bá ṣẹlẹ̀ sí ṣe rò pé wọ́n ní hold Saheed Òṣùpá in question ní pé òun ló wà pé òun ló ṣe kinní yẹn ṣe rò pé àwọn ní hold Òṣùpá into question ní pé òun ló ṣe kinní yẹn ni so the best thing tó lè ṣe náà ni pé kókó gbé lọ sí court so everything ma lè níyànjú ní court ṣe understand so ma lè ṣó pé okay this is the line he has choose kò ṣe pé bí a máa sọ pé bí a Saheed Òṣùpá ló lọ ṣe kinní kan fún àbónà àwọn boys kan lọ ṣe kinní kan àbí gbà kan àbáwò kan that's the best thing he could do and he has done it that's the best thing he could do. Olúwa wípé kí Saheed Òṣùpá ó gba ẹ̀bẹ̀ Portable. Olúwa wípé bí Portable bá ṣẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ó dìde tí wọ́n ó sì máa sọ ohun tí Saheed Òṣùpá ò ṣe tó sì lè padà mú àkóbá ńlá bá Saheed Òṣùpá tí òun fún ara rẹ̀ tó lè padà bá gé kábàámọ̀ sí ẹnu. Olúwa wípé Portable ó kọlu òun fi ìyà jẹ ṣùgbọ́n kó má jẹ́ kí Portable kó tiẹ̀ kó má fi kó bá tiẹ̀. Olúwa wípé Portable ọdún yìí ọdún ẹ̀sìn ni fún Portable ṣùgbọ́n níbi tí ìkórìtà yìí dé Olúwa nítorí pé Portable ti bẹ̀ Saheed Òṣùpá kí Saheed Òṣùpá kó dáríjì. Olúwa ní òun gangan lòun fìyà jẹ o kì í ṣe Saheed Òṣùpá ṣùgbọ́n torí pé ó ti bẹ̀ Olúwa ní kó gbọ́ ìdáríjì rẹ̀. Olúwa ní tí 72 hours bá lè pé tí ò bá gbọ́ ìdáríjì rẹ̀ Olúwa wípé ohun tí ó ṣẹlẹ̀ ìwọ gan ó máa yà ọ́ lẹ́nu torí wípé àwọn ènìyàn wọn ó dìde wọn sì máa parọ́ mọ́ Saheed Òṣùpá fún tí Saheed Òṣùpá ó ṣe èyí tó lè padà mú àkóbá bá nídìí iṣẹ́ tí ó ṣe. Àlàáfíà bàbá Àṣírí Ìràwọ̀ lórúkọ tèmi. Ohun tí Olúwa bá wí òun ni àwa máa wí àwa kì í sọ ohun tí Olúwa kò wí bẹ́ẹ̀ ni a kì í sọ̀rọ̀ torí kí àwọn ènìyàn ló nífẹ̀ẹ́ wa ohun Olúwa òun la tẹ̀lé. Àlàáfíà. King Dr. Saheed Òṣùpá wọ́n kọrin kan nígbà kan wọ́n ní ẹ jẹ́ kí n ṣí pàlàbà kí n ṣí gbogbo pẹ̀típẹ̀tí kó lè yé gbogbo wọn pájá ló bẹkùn ní bùbá tí gàlàjà bá bàjá tó dẹ̀ tún pàjá lójú ajá ló máa jẹ́ kẹrù ó bàjá tàbá sí wèrè lákọ̀ ìgbà tí ohun wèrè tánjọ ohun ṣe pẹ̀típẹ̀tí bóyá ẹrú lè ba wèrè tánjọ ohun ṣe pàdípàdí. ẹ̀yin wa máa wo irú Portable sí Òṣùpá àwọn kọ́mẹ̀ntì méjì nínú first video tó kọ́kọ́ ṣe yẹn tó fi bóṣùpá yẹn ó wrong totally òpònú ẹ̀ wá jáde òun ti rán Abu Ebè kan bọ̀ ń bóṣùpá ṣé Abu Ebè lọ́rẹ́ kó bóṣùpá ni ṣé Abu Ebè wá mẹ́ńpá tó ń bóṣùpá ṣé Abu Ebè wá dúró kírú rẹ̀ kó fi kó wá mú epo kó wá dà sálà tiẹ̀ torí pé kò fẹ́ kó tẹ́lẹ̀wọ̀ Òṣùpá ṣé Abu Ebè tó gbẹ́jú gbogbo tó àbí wọ́n mọ̀ yìí kírú ọmọ ojẹ́ lélẹ́yìí ọ̀ràn Abu Ebè sí wọn kan bá ẹbẹ ṣé Abu Ebè lọ bá gbé fídíò fóńdà nígbà tó ń bú odidi ẹni tó tú ẹbí lọ́mọ tó fi ń wé ọ̀bọ máa jẹ àlọ́wọ́ láyọ̀nù kíní kankan so ti wá rí sí wọn aláwọn kan tó yẹ pé tán bá ti jù ẹ lọ wàá fi wọn lẹ̀ ni ifo kan ṣe ìwọ gan wà tó bẹ̀ wọ́n as far as the world is concerned kò ń ṣe Nàìjíríà nìkan gbogbo àgbáyé ni àwọn yẹn wọ́n ti jù ẹ lọ ifo kọjá wọn náà ṣe ìwọ wọn àtún lọ bẹ̀ wọ́n tó bá expect sọ́ọ̀rì lọ́dọ̀ wọn wà á tún jẹgbá irú ẹ̀ wá jáde ó bẹ̀rẹ̀ sí sọ all sort of things so odidi King Dr. Saheed Òṣùpá láìsí just ordinary human being gbogbo àwọn tó ń ṣe the same iṣẹ́ tí Portable ń ṣe tí wọ́n tó jẹ́ pé wọ́n ń kọ afrobeat wọ́n dẹ̀ ń kọ hip hop wọ́n wà ọ̀nbú gan mo ti pàdé Ọlámídé Bàdó severally Àṣàkẹ́ severally irú Small Doctor severally jẹ́ pé the way táwọn people fi máa kí yín gan tẹ́ bá bá ń sọ̀rọ̀ with full respect with maximum respect. But what can Portable bóyá the way to fi understand algorithm social media obìnrin pé tẹ́yìn bá fi report èèyàn nídìí máa trend kíní kankan so bóyá yẹn ló fi ń wò pé òkè kó nǹkan ta sí anybody now ibi tó lead ẹ̀dẹ́ lélẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run abọ́ńbẹ̀ ìyẹn ò tẹ́ ń ṣe issue adema King Dr. Saheed Òṣùpá ẹ̀yin náà lẹ́kọ̀ọ́rin kan pé wọ́n lẹ́ni tó ṣẹ̀gàn ẹni kó ṣe sọ̀rí àbí kò ní lè ṣe ni tó bá ti ṣe ó ti tán gbàmígbàmí lè yan gbà àìgbà mẹ́sàn ẹ̀mí ro ẹni òyìnbó fẹ́ràn ló máa ń sọ̀sà àti mọ́lé bẹ́ẹ̀ ti ṣe fún Portable
tó bá ti wá sóbà ó máa jáde láti mọ́lé ó ti sóbà.